Orí ayélujára ni mo ti rí aṣọ yìí. Ẹ wá wo ẹni tó ránrú aṣọ náà. Ṣé ẹ rí aṣọ? Ẹ wá wo nǹkan táwọn èèyàn kọ nípa rẹ̀. Eléyìí ní ẹ kú ìnáwó aṣọ o. Ọmọ ti bá gbèsè ẹ̀ ńlẹ̀ o. Eléyìí sọ pé àtọ̀dọ̀ télọ̀ lógún ti wọ́ wá. Eléyìí ní télọ̀ yìí kò ní bá Jésù jọba níkẹyìn. Eléyìí sọ pé ẹ tún ti bẹ̀rẹ̀ lóṣù yìí. Ọkùnrin bí àbẹ́là pupa. Eléyìí ní ọkùnrin mẹ́ta ọkùnrin dà. Ọkùnrin bí obìnrin. Eléyìí ní agáradá tó ń gorí ogun. Inspo àti ìṣípayá. Eléyìí ní aṣọ ńlá lọ́rùn èèyàn yẹpẹrẹ. Ẹ̀yin èèyàn. Eléyìí ní ìwọ̀nba lèèyàn ń gbé mọ́. Eléyìí ní ẹ̀fún télọ̀ bọ̀dá yìí lọ́rùn pa. Eléyìí ní jagunjagun jàǹkáríwọ̀. Ẹ̀yin èèyàn kí ló dé? Eléyìí ní inspo èṣù pòfo agbádá A-shape. Eléyìí ní ọkùnrin takuntakun ọkùnrin jagunjagun. Eléyìí sọ pé ọkùnrin gbọ̀ngbọ̀n ọkùnrin tó nídìí ìtọ́jú. Eléyìí ní ọkùnrin takuntakun ọkùnrin tó wà láǹtakùn. Eléyìí ní gáùn lẹ kó sí ọkùnrin bí ọkùnrin. Ọkùnrin takuntakun ọkùnrin dọ̀dọ̀ yọ kí ló dé ẹ̀yin èèyàn? Ṣé ọkùnrin tún ti ń wọ búbù ní báyìí? Akíkanjú akíndánidání kí ló dé? Agbádá búbù gáùn kí ló ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn? Eléyìí ní ọkùnrin gbangba ọkùnrin alágbàkó. Kí ló dé? Eléyìí ní akíkanjú ọkùnrin agídídìrín ọkùnrin. Ògún ń díjí ògún ń dì mí. Ọkùnrin yẹpẹrẹ. Ọkùnrin làǹtìlanti ọkùnrin lásánlásán èkejì ajá. Ẹ má jẹ́ ká máa kọrú nǹkan báyìí sí nǹkan táwọn èèyàn bá gbé sí ayélujára. Kò dára tó rárá.